Hello, Ekabo. Welcome, ladies and gentlemen. You are welcome to this show. Now, Rojo Mutulokun, mo mọ̀ pé so many speakers, so many TikTokers, everybody normal sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí. Mo kàn sáré ní kí wá ṣe fídíò yìí ní kékeré, mo sì máa wá elaborate lórí ẹ̀ later. Yeah, ní òní náà ni mo máa wá elaborate lórí ẹ̀. Ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo bí tẹ́ bá ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà, Bimpe Alasoadura lórúkọ mi. Now, ọ̀rọ̀ Sisi Alagbo tó jà rìnrìn ń la fẹ́ sọ. Ṣé rí Belinda, how are you? Belinda Bright, Olúwaṣeun Ìbítáyọ̀. Èmi ò sí nínú àwọn tó máa ń reinforce bad behaviour within the society. Ohun tí ó dá a dẹ̀ need láti máa spread infectious diseases káàkiri. Sisi Alagbo nìkan ló kọ́ ni mo máa bá sọ̀rọ̀, mo sì máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀, mo máa bá ìyálé ẹ̀ náà sọ̀rọ̀, nítorí pé kí ni ó yẹ ká lè safeguard ìyálé Sisi Alagbo àti gbogbo àwọn ọkùnrin àti gbogbo àwọn ìyàwó ilé tí ọkùnrin àbí ọkọ wọn bá ń ṣe bíi ẹnjìnìà Alagbo, ìyẹn ẹnjìnìà Adéṣọlá. Sisi Alagbo ó bà reputation ara ẹ̀ jẹ́. Ọ̀dọ̀ wèrè tó wà ní United Kingdom, wèrè nurse tó wà ní United Kingdom, ó ní consensual 3 adult àgbàlagbà wọ́n ṣe nǹkan tó wù wọ́n. A sọ pé kágbàlagbà má ṣe nǹkan tó wù ú. Gbogbo nǹkan tó ní káàkùn bá ń ṣe ní closet ẹ̀ kò kàn wá, ṣùgbọ́n tó bá ti dé ta ó kàn wá. Ìwọ ọmọ ẹlẹ́nu gbógínà tó pera ẹ ní nọ́ọ̀sì tó ń reinforce bad behaviour within the society, Ọlọ́run á mú ẹ. Ó di ọjọ́ kan lónìí tí Ọlọ́run máa mú ẹ. Kò sí nǹkan tó kún anybody nínú nǹkan tí wọ́n fi ara wọn ṣe ní kọ́nà yàrá wọn. Ẹni tó bá wù kó gbódó sóbò ẹ̀ kó máa gún pàù. Ẹni tó bá wù kó gbé okó ẹ̀ sínú blender kó blend ẹ̀ kó dààmú, kò sí ìtọ́kàn wá ń bẹ̀. Ṣùgbọ́n tá a bá ti rí òun là ń sọ. Ṣùgbọ́n tá a bá ti rí lórí ìkànnì yìí, nǹkan tí ò dáa. Ìwọ Sisi ẹlẹ́nu gbógínà, olóko olóbò lẹ́nu, olóbò pẹ̀lì, alára pẹ̀lì, ọlọ́yàn pẹ̀lì, ò dáa mọ́. Oníjíìmù ìsọnù, ọmọ òṣì, ọmọ àdánù, nọ́ọ̀sì òfò. Ó ṣe gbé tírísọ̀mù tiẹ̀ síta. Kó o gbé tírísọ̀mù tiẹ̀ síta níbi tí ọlá ẹ ti ń lá òbò ẹ, gbé síta níbi tó ti ń ṣe jámayàmá fún ẹ, gbé síta. Torí pé orí ẹ ò pé, mo rò pé mental health tó ṣe yẹn ó ti wọ orí ẹ. Ṣé ohun tí wọ́n bá ẹ sọ nìyẹn ni? Nǹkan tá à ń sọ ni wípé ẹni tí nude ẹ bá jáde, ẹ má jẹ́ ká fọwọ́ pa lórí, nítorí pé àwọn ló ń kó ìdọ̀tí bá society. Pọ́npọ́n ni mo gbé dání lónìí, igi ni mo gbé dání, máa fi fọ́ orí Sisi Alagbo àti wọ́ àtẹni tó gbèjà Sisi Alagbo, máa fi fọ́ orí yín, nítorí pé kí ni ohun tẹ́ ẹ ṣe sí society wa, nǹkan ìdọ̀tí gbáà ni. So mo ti sọ tọmọ ẹlẹ́nu gbógínà olóṣì, ọmọ àlè, ọmọ àbí ìpabẹ́, mo ti sọ tiẹ̀, mo dẹ̀ ṣe máa sọ tiẹ̀, mo ṣe ń bọ̀ wá fún. Nítorí pé each time tá bá ti rí àwọn irú nǹkan ìdọ̀tí bẹ́ẹ̀ yẹn, ìwọ ló ń promote irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ní kó máa ṣe, kó máa wá sọ, kó máa wá gbé síta. We are not yet matured for that. Even in the advanced society and community and countries, they don't promote promiscuity. Wọ́n promote ẹ̀. Tó bá promote ẹni wọ́n máa allow Facebook kó máa gbérú ẹ̀ jáde, wọ́n máa allow gbogbo àwọn Instagram, TikTok kó máa ṣerú ẹ̀. Ṣùgbọ́n ẹ rí i pé àwọn social media platforms tó gbayì tó gbèyẹ, wọn kì í gbà kó gbé irú ìdọ̀tí yẹn wá. So gbà tí àwọn social media gan tó jẹ́ pé àwọn èèyàn tó gbayì tó lọ́gbọ́n lónìí wọn,
tí wọn ò gbà kan gbérú ẹ̀ wá who are you tó jẹ́ pé kò wọ́kàn jẹ́ kan nínú àwọn tó kàn ní platforms tó kàn sọ̀rọ̀ tó kàn fi tó dẹ̀ tó ń fi àwọn èèyàn ìbànújẹ́ àwọn èèyàn àwọn nǹkan tó ń dùn àwọn èèyàn tó fi ń pawó owó burúkú ló ń pa mo gbé tiẹ̀ sí sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ ká lọ sọ́dọ̀ Sisi Alagbo. Sisi Alagbo kò sẹ́ni tó ní kó má gbé díẹ̀ wá o sórí kó má ṣe ìdí ẹ̀ bó ṣe wù ẹ́ kò sẹ́ni tó ní pé kó má do ọkùnrin 10 papọ̀ o lè do 8 papọ̀ jẹ́bọ̀ jẹ́ kó jẹ́ kọ́nà ẹ̀ ṣùgbọ́n tó bá ti dórí ìkànnì àwa máa sọ̀rọ̀ sí a máa sọ̀rọ̀ nípa ẹ̀ a dẹ̀ máa fún ẹ jẹ́ kóbá. Ìwọ Sisi Alagbo ẹni ọlá àánú ẹ ló ṣe mí o tó jẹ́ kí bẹ́ẹ̀ dágbọ̀ràn ọmọ kékeré ara ẹ̀ o parí secondary school bá tiẹ̀ parí ẹ̀gùn fail jáde ni because o progress o wá bẹ̀rẹ̀ sí ní ta àgbo nìyẹn gbogbo àwọn tó ń ra àgbo lọ́wọ́ ẹ ó ṣe mí láàánú fún ọ pé nǹkan tó ń pò fún wọn ìdọ̀tí ni nítorí pé ẹni tó bá ń ṣe nǹkan ìdọ̀tí tó ń ṣe yìí tó ń fantasize ó lè pààyàn. Anybody that has a fantasy, a very crude fantasy, a very cruel fantasy, and fantasized it and performed it and then said it on the internet and told that not be sha, not be sha, Sisi Alagbo, not be sha. Don't ṣe bẹ́ẹ̀ yẹn. Apààyàn ni. Àgbo ẹ̀ tó ń tà yẹn ṣó ní NAFDAC number. Gbogbo nǹkan tó ń fún àwọn èèyàn mu ó affect mental health wọn ó affect physical health wọn ó fa kidney problem and that is why 75% of the people that are suffering physical health in Nigeria are suffering from kidney infection and associated diseases because kí n wo nǹkan tá a mu omi wa ò pure minerals wa ò pure everything tá a mu ò pure lówó tó jẹ́ pé àgbolẹ̀ tún lọ mu àgbo wọn yẹn ò pure mọ nǹkan tó ń pò síbẹ̀ irú Sisi Alagbo yẹn a máa fọ abẹ́ sínú àgbo ẹ̀ a máa fún yín mu àmọ́ nǹkan tó ń lò ó lè mú ìgbẹ́ engineer ẹ̀ kó pò pọ̀ oríṣiríṣi nǹkan kó pò pọ̀ àmọ́ ó ń pè fún yín ní infection kó ń ṣe infection ṣé òun gan ò ní infection ẹ wo ibi làgàlàgà ìdí ọkọ ẹ̀ ibẹ̀ lẹ ti kọ́kọ́ máa mọ̀ pé ọkọ tó ń dó Sisi Alagbo bàbá ńlá oní infection ni. Now white thing discharge yẹn àti white thing tó wà níbi oko ibi ẹpọn engineer Alagbo yẹn rí i pé ó lè jẹ́ herpes ni which is a very very infectious disease ó lè jẹ́ leech ni ó lè jẹ́ yeast ni ó lè jẹ́ cirrhosis ni ó lè jẹ́ àwọn nǹkan oríṣiríṣi nǹkan máa wá kà fún yín nírọ̀lẹ́ nítorí pé mi ò rọ́jọ́ mú solókùn so many things tó jẹ́ pé infection babalá infection ohun tí tó bá swab bẹ̀ yẹn tó swab ẹ̀ báyìí tó swab ẹ̀ tó gbé lọ sí lab látó máa mọ̀ but nǹkan tẹ́mi rí ní abẹ́ ọkùnrin yẹn nǹkan tó jẹ́ pé ó wà infectious ni. Now irú ọkùnrin yẹn dẹ̀ ń ó ń dó obìnrin méjì papọ̀ at the same time. Irú ẹ̀ á wá padà lọ bá Farida tó ń jẹ́ ìyá Ikima tí yẹn para ẹ̀ mọ́ obìnrin ìyá Ikima yẹn para ẹ̀ mọ́ irú ẹ̀ á wá padà lọ bá ìyá Ikima tó para ẹ̀ mọ́ á tún kì the same oko tó kì sí inú àwọn alágbèrè olóṣó méjì yẹn ṣe rí pé ó ti ń spread ẹ̀ lọ́bẹ̀ yẹn sí engineer Alagbo yìí kì í ṣàwọn méjì yẹn nìkan ló ń bá ṣe o according to information tó fly around on the internet tá à ń gbọ́ kò sí ni ojúmọ́ kan òbò kan Sisi Alagbo oní tírísọ́ọ̀mù sọnù nǹkan tó ń ṣe nìyẹn iṣẹ́ tí ọmọ tó lóun jẹ́ ẹni ọlá ètò ń ṣe látìgbà tó ti parí secondary school ẹ̀ òun ni ọmọge yọ díẹ̀ sẹ́yìn ara fẹ́ sán ní tó ń ṣe nìyẹn. Sisi Alagbo is a bag of infectious diseases herself.
ṣé rí ọkùnrin yẹn tó ń do yẹn ó tún ń dó fùrọ̀ àwọn méjèèjì o. Sodiq Shina, how are you? All of you mo rí gbogbo yín ó ń dó fùrọ̀ àwọn méjèèjì o. Ṣé rí àwọn tó bá ti ní fantasy bẹ́ẹ̀ yẹn gbogbo ihò tó wà lára obìnrin ni wọ́n máa ń dó títí kanra imú ojú wọ́n gbé òkò yẹn gan sí ojú etí ẹnu ihò mẹ́ta tó wà lábẹ́ bóyá ẹ mọ̀ pé ihò mẹ́ta ló wà lábẹ́ obìnrin ibi tí obìnrin ti ń tọ̀ tó ń pè ní urethra ibi tí obìnrin tó ń gba tó ti ń gbà bímọ tó jẹ́ vagina àti ibi tí obìnrin ti ń yàgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo ihò tó wà lára obìnrin nírú àwọn ọkùnrin yìí máa ń dó and you can see that engineer Kora Alagbo is a bag of infection. Ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ how are you títí show ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ kó bá yín ṣe irú ẹ̀ tèmi tọ́pẹ́ irú ẹ̀ ni òkété máa ń wá tó máa ń láìkì nítorí pé kí ni òkété fúnra rẹ̀ is a bag of infectious diseases and a bag of àwọn tó jẹ́ pé wọ́n máa ń ní fantasy ìsọnù òun lẹ ṣe rí tó lọ sọ́dọ̀ ẹ̀ òun lẹ ṣe rí tó ń gbèjà ẹ̀ òun lẹ ṣe rí tí Sisi Alagbo bẹ̀rẹ̀ sí sọ pé ìyá àwọn abiyamọ ní àná now mo ṣe bí wàá ṣe ṣó yìí o Káyọ̀dé ṣe mo kàn àwọn nǹkan tí mo kàn máa sọ fún yín ni mò ń rélérèfé ipe ẹpọ̀n tó ní white patches káàkiri yẹn ẹpọ̀n apis ni ẹpọ̀n tó jẹ́ wípé STI transmitted sexual infection ó wà lára ẹ̀ ni ẹpọ̀n tó ní yeast ẹpọ̀n tó ní cirrhosis ẹpọ̀n tó ní nǹkan tó ń pè ní leech LICHEN ẹpọ̀n tó ní gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí ó lè associate wọ́rú ẹpọ̀n burúkú oníkórópọ̀n àbọ̀ bẹ́ẹ̀ yẹn màá wá gbé fún yín ní ìrọ̀lẹ́ nírọ̀lẹ́ gbogbo oníkálukú kan máa ṣe but in the health public health dimension ibẹ̀ ni mò ń gbé tèmi lọ. Is it good to do threesome and then put it out there? It is a total no. You can fantasize and do whatever you want to do in the corner in your closet. Why bring it outside? Why bring it outside? Àwọn group of blackmailers ibi tẹ́ ti máa mọ̀ wọ́n nìyẹn. Anybody tó bá associate mọ́ òkété in the last 5 years. In fact, let me say live from 2021 tó bá associate ara ẹ̀ mọ́ òkété 2021 2022 èèyàn burúkú ni ẹ́ ọ̀tọ̀ ni kéèyàn kan mú torí tó bá ti lè fi ọwọ́ ara ẹ̀ rìkọ́ọ̀dù nudity ara ẹ̀ báyìí tó wá gbé fún èèyàn tó bá jáde èmi ò fẹ́ mọ ẹni tó jù síta kò kàn mí ìwọ fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ ló fi rìkọ́ọ̀dù Sisi Alagbo òun ló ń rìkọ́ọ̀dù ibi tí ẹni tó pè ní ọkọ ẹ̀ tó ti ń báyàn sùn tó ń mu ọyàn èèyàn tí òun náà gbé ọyàn ẹ̀ tó dàbí pàdọ̀ tó wá ń ṣe báyìí slippers ọyàn ẹ̀ wá fly báyìí ọyàn ẹ̀ wá rí báyìí àwa gan ta ti pé Sisi ẹ̀wù bọ́yàn ṣe dúró pẹpẹpẹpẹ bíi figure 8 ọyàn wọn ò kọ́ àflábì ẹ ti mọ̀ pé ó pẹ́ irú ọkùnrin tó ti fọwọ́ kan lọ Sisi Alagbo yẹn á ti lé ní 1000 tó ti fún tó ti irú wọn rough sex ni wọ́n máa ń ṣe wọ́n dẹ̀ máa ń fantasize oríṣiríṣi and they are bag of infection. Kí ni mò ń sọ ni wípé I'm talking about public health sexually transmitted diseases and infection. Owó ńlá ló ń lọ síbẹ̀ o ò dẹ̀ lè bọ́ síta ṣàṣà lára máa rẹ́ni tó bọ́ síta tó máa sẹ́ pé òun yìí o òun ní sexually transmitted diseases and infection. Ṣé ẹ rírú àwọn Sisi Alagbo yẹn àwọn ló ń tà kiri àṣírí wọn ló ń tú ọjà ló ń tà ó ń tajà abẹ́ ó dẹ̀ tún ń ta nǹkan tó máa pààyàn. Irú omi wo ló fi ń ṣe àgbo ẹ̀? Ṣé o ní borehole níbẹ̀ yẹn ṣó wà filtered according to NAFDAC regulations nítorí omi tí wọ́n bá lè fi ṣe
pure water àti omi tó bá lè fi ṣe bottle water òun ló yẹ kó o máa fi po àgbo ẹ ṣé níbi tí o ti ń pọn omi tó fi ń ṣe àgbo ẹ ṣé ibẹ̀ wà sterilized pa ṣé ibi tó o ti ń ṣe àgbo tó o ti ń po àgbo ẹ ṣé ó wà sterilized pa nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn o wá ti kúrò níbẹ̀ nìyẹn o wá tún ti di pé o wá lọ ń gbé àwọn nǹkan tí ò dáa wá sí orí internet nípa ara ẹ̀ ìwọ tó ń ṣe irú orí tírísọ̀mù yẹn o wá ń polówó àgbo tírísọ̀mù wà o àgbo fáìsọ̀mù wà o wàá sọ fún NAFDAC wàá sọ fún Ministry of Health wàá sọ fún Ministry of Health Federal Republic of Nigeria ibi tí wọ́n bá ti ń ta àgbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti ń ṣe mo fẹ́ mọ̀ mo fẹ́ kó gbé jáde nítorí pé olórí burúkú ọmọ àní ṣáì má fún ẹ lépè Ẹniọlá olórí burúkú ọmọ ni ẹ ọmọ tó yẹ kó jẹ́ pé wọ́n ti rọ paríjọ súná òun ni ẹ apààyàn òun ló ń ṣe bíi tiẹ̀ yẹn tó bá dìrọ̀lẹ́ màá wá fọ fún yín nǹkan tí mo wà after ni pé ìbò èèyàn mélòó ni Ẹniọlá ti ta infection fún èèyàn mélòó ni ọkọ ẹ̀ tó ń jẹ́ Guinea Akora tó ti bá sùn tó ti bá yé àwọn obìnrin jẹ́ tó ti bá womb àwọn obìnrin jẹ́ tí wọ́n ti bá pelvic girdle àwọn obìnrin jẹ́ tí wọ́n ti fún àwọn obìnrin ní mental health illnesses nítorí pé obìnrin tó bá jẹ́ wípé abẹ́ òórùn tí okó kan ti bàjẹ́ kò ní lè sọ síta a máa fún ní psychological problem a kibẹ̀ a lọ a ní depression from depression ó ń lọ sí oko skoin nìyẹn àwọn mélòó ni àwọn pípù wọ̀nyí ti bà yé wọn jẹ́ tí wọ́n ti rí bẹ́ẹ̀ àwọn mélòó ni olórí burúkú nọ́ọ̀sì wèrè tó wà ní United Kingdom olókólóbò tó sọ tó ti bà yé wọn jẹ́ irú wọn lẹ rí ìta yìí o irú wọn lẹ rí ìta ẹ pàdé mi lálẹ́ ibi tí màá ti wá yọ̀nà náà ẹ̀ dáadáa fún wọn position wo ni Farida ìyá Ikimọ wà ǹjẹ́ wọn ò ti bà yé Farida ìyá Ikimọ jẹ́ ǹjẹ́ a lè advice Farida ìyá Ikimọ yí pé kó máa fẹ́ Engineer Akora lọ ǹjẹ́ a lè advice Farida yí pé anytime tó bá wá fẹ́ kọ́kọ́ o tọkọ ẹ bá ti wá fẹ́ bá ẹ sùn kó máa lo condom ṣé bọ́bí tí mo ń lọ bẹ́ẹ̀ yẹn I am talking about public health I am talking about public health kò dẹ̀ yẹ ká máa reinforce bad behaviour irú eléyìí tí nọ́ọ̀sì wèrè olóbò pẹ́ẹ́lí aláyà pẹ́ẹ́lí tí gbogbo nǹkan ara ẹ̀ ò dáa tó wà ní United Kingdom tó ń promote promiscuity inú ẹ̀ ń dùn láàárọ̀ ẹ̀ ayọ̀ ẹ̀ kún gan pé òun rí àwọn àgbàlagbà mẹ́ta tí wọ́n ní consensual sex ṣé yẹn là ń bá ẹ sọ ni ìyẹn kọ́ là ń bá ẹ sọ must sex be put on a public place must sex two individual adults that consented or 5 or 3 individual adults that consented to sex must they put it on a public domain which goes contrary to all that belief tó bá jẹ́ orí consite ni a gbọ́ ṣùgbọ́n kó máa fly lórí WhatsApp kó máa fly lórí inboxes kó máa fly lórí messengers Sister Adéọlá Oṣòdì thank you very much I love you so much mo fẹ́ kí gbogbo yín ká lọ ka write up tí Sister Adéọlá tó kọ nípa ìyá Mabub very beautiful very beautiful very beautiful more grace to your but I don't know why you cannot be a journalist tó jẹ́ pé nurse lẹ́nu ẹ̀fẹ́ ṣe anyway gbogbo yín ẹ pàdé mi lálẹ́ níbi tá a ti máa sọ nípa public health implications nǹkan tí Ẹniọlá olóṣó àti Engineer Akora olóṣó tí wọ́n ṣe tí wọ́n jù síta ẹ dẹ̀ rí pé tó o bá ṣe pé o máa nà kankan báyìí sọmọ nìkejì ẹ mẹ́rin yòókù ara ẹni níbi tí wọ́n ti ń ba yé ara wọn jẹ́ wọn ò mọ̀ yí pé àwa ọlọ́gbọ́n a máa rí òye
ju bí wọ́n ṣe ń sọ yẹn lọ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ fún yín fídíò yẹn ṣe rí ẹnjìníà yẹn ó ti pẹ́ tó ti máa ń lo àwọn obìnrin orí opportunity fídíò yẹn wọ́n ti ṣe wọ́n ti yá wọ́n ti ní wọ́n dẹ̀ ti ń ṣerú ẹ̀ wọ́n dẹ̀ ń ṣerú ẹ̀ náà ẹ rí i pé lọ́jọ́ kan báyìí Sisi Alagbo ń fún ọmọ ẹ̀ lọ́yàn ẹ rí i pé ẹnjìníà yìí ó gbé kámẹ́rà sí ojú ọyàn ẹ rí bẹ́ẹ̀ gbogbo wa akànṣe báyìí gbà yẹn akàndákẹ́ akàn ń wò àmọ́ pé wọ́n ní oríṣiríṣi fídíò tán ti ṣe in fact engineer Kora's phone is full of porn of himself and several women. I'm talking wọ́n gbé information yẹn wá fún mi ni tẹ́ ẹ bá mú fóònù ẹ̀ lónìí ẹ rí ó kéré jù 156 videos tó ṣe with different women òun ló dẹ̀ máa fi blackmail wọn ni òun ló fi blackmail Ẹniọlá tí Ẹniọlá fi fẹ́ tí wọ́n fi náà ṣe wedding àpàpàǹdodo ṣé ẹ rí ibi tí wọ́n ti ń dọ̀bálẹ̀ ṣé ẹ rí fídíò akọni pé wọ́n jọ wọṣọ náà ni wọ́n jọ wọṣọ èmi ò rí fídíò bí tán ti ń dọ̀bálẹ̀ tán ti tálágà àdúrà tálágà àjókòó tán ti ń bá wọn ṣe èmi ò rí o tó bá wà ẹ jẹ́ ká rí but mo mọ̀ pé ó kò àṣà ọmọ yẹn náà òde orí ẹ̀ òde pé nítorí pé òun náà ń kọ́ ó love rough sex but that is their private life but why bring it on the public domain and why advertise ipò Alagbo threesome ìwọ tó fẹ́ kọ́kọ́ ẹ máa ṣe threesome fún ẹ kìnìkan ṣé yẹn jẹ́ nǹkan tó fi advertise ṣé ìyẹn jẹ́ nǹkan tí wọ́n ń promote láàárín àwọn elite society so ẹ pàdé mi nírọ̀lẹ́ níbi tí a ti máa yọ̀nàná ẹ̀ àwọn nǹkan tá a máa yọ̀nàná ni pé irú disease àti infection wo ló máa ní white patches ní okó secondly okó tó súpọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló fà á tó fi súpọ̀ thirdly àwọn obìnrin tí àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n tí wọ́n níyàwó nínú ilé advice wo lẹ fẹ́ ká fún wọn àti pé ṣó dáa ká máa gbé nudity wa síta gẹ́gẹ́ bí obìnrin àti gẹ́gẹ́ bí ọkùnrin. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ mí lórí ìkànnì yìí tíyàn bá ti ṣubú tó ti wà nílẹ̀ẹ́lẹ̀ èmi ò kí ń bá wọn máàchẹ̀ pé ó yá ó ti ṣubú kí wọ́n máa fi ẹsẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀ abiyamọ kan tí ọmọ tí ò bo ẹ̀ jáde abiyamọ kan tó jẹ́ abiyamọ kò ní ṣerú ẹ̀ dára torí ṣe rí ọ̀rọ̀ Sisi Alagbo it's just an indication wípé mo ṣe máa ń sọ pé gbogbo wa la níbi ìkọ̀kọ̀ tí kì bá ń ṣe pé ọ̀rọ̀ yẹn ó jáde bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa mọ̀ pé bóyá irú nǹkan báyẹn lọ lábẹ́lẹ̀ mi ì dẹ̀ fẹ́ believe pé bóyá first time nìyẹn but Ọlọ́run kọ́ ni pé ó kọ́ máa ṣẹlẹ̀ ni personally adult lọ́kọ ẹ̀ adult ni àwọn ẹnì kẹta tó wà ńbẹ̀ which means consensual sexual act done by adult by 3 adults lọ́jọ́ ṣe ó dẹ̀ wà consensual so mi ò lè blame ẹ̀ pé ibi tí mo máa pick out ni wípé ó sílì láti ẹ̀ ti pé bó ṣe já dá lọ́wọ́ ẹ̀ nítorí etí mi ti bọ́ mo mọ̀ pé a lot of things ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó mo mọ̀ pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ mo rí voice note kan tí wọ́n ń gbé kiri lórí kíní tó ti ṣẹlẹ̀ lórí platform tí ẹlẹ́hàá wá ọmọ tó wá sọ̀rọ̀ lórí lady tó wá sọ̀rọ̀ pé ẹ̀gbọ́n ọkọ òun bá òun sùn tí kì bá ń ṣe pé ó ṣẹlẹ̀ mélòó irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ mo kò dísà láti má gbé wá síta mọ́ kẹ́yìn èèyàn gbọ́mọ ni ẹ rí pé mo mọ̀ má ṣe mọ́ pọ̀tẹ́ nǹkan tó wà lọ́wọ́ mi Sisi Alagbo kò ń ṣọmọdé ọkọ ẹ̀ ò kì í ṣọmọdé ẹni tó gbà láti ṣe kò ń ṣọmọdé mi ìdẹ̀ rírí mi ìbá Sisi Alagbo sọ̀rọ̀ rí láyé ká má sọ pé bóyá mo mọ̀ àti wọn ní wá sórí platform kìnnìkan mo believe gbogbo àwọn tó wá sórí platform mi wọ́n ní mental capacity however in the only thing tí mo fi fault ọmọ yẹn ò ní wípé ó sílì
ọkọ ẹ̀ ní adult lọkọ ẹ̀, adult lòun náà, adult làwọn jọjọ ṣe, but indication wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ táwọn èèyàn mọ̀, táwọn èèyàn ń ṣe lábẹ́lẹ̀ tí ò tú síta. Indication pé àwọn nǹkan tí mo máa ń sọ ó real, àwọn èèyàn ń ṣe, mo kàn máa wá ń já èèyàn sí pé wọ́n ń ṣe ni. Àmọ́ tí nǹkan bá wá ṣẹlẹ̀ báyìí, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé gbogbo wa la níbi ìkọ̀kọ̀, a lè gbàdúrà kẹ́ni tó ṣẹlẹ̀ sí kó kú. Ẹni tó bá ní ìmí abiyamọ nínú, tí ọmọ tó bu ẹ̀ jáde tó jẹ́ obìnrin tó dẹ̀ jẹ́ abiyamọ, tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, àsìkò tó yẹ ká ra gàbo ẹgbẹ́ wa leléyìí, kì í ṣe àsìkò tó yẹ ká dá yẹ̀yẹ́ ẹ̀ síta, kì í ṣe àsìkò tó yẹ ká máa mẹ́rì ká máa jọ ojú tì mí, ojú tara lé mi, ojú òtì mi, gbogbo wa lójú jọ tì í. Àsìkò tó yẹ ká rìnrìn abiyamọ rèé, àsìkò tó yẹ ká ra gàbo. Èmi tó bá ku èní ku ọ̀la, tó bá ku èní ku ọ̀la, tí n máa fi rí ènìyàn tó ti ń ṣubú, tí máa tún wá sọ pé mo máa yọ̀ nínú ìṣubú ẹ̀, àbí mo máa gàba nínú ìṣubú ẹ̀, àbí mo máa gbé ìṣubú ẹ̀ kí n tún tọwọ́ sí láti ṣubú, Ọlọ́run gba ẹ̀mí mi lójijì. Tó bá ku ìṣẹ́jú kan tí mo máa ṣe, pé èèyàn tó ti ṣubú, tí mo rí pé ó ti ṣubú, pé ó need the strength, kàkà tí máa fi support ẹ̀ láti fún ní strength, ẹ gbàgbé ń pa iṣẹ́ nursing, tí máa fi support ẹ̀ láti fún ní strength, kí tí wá bá wọn wò pé láti tí ẹ̀ mọ̀, Ọlọ́run gba ẹ̀mí mi pa mí. Bí mo ṣe yẹ kó ṣe, bí mo ṣe yẹ kó ṣe, tó ṣe yẹ kó rí lára abiyamọ, gbogbo ẹni tí ọmọ bá ti òbò ẹ̀ jáde nìyẹn. Ó ti ṣe, ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́, nǹkan tó ṣẹlẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀, bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé èyí tó dé la rí, gbogbo wa la níbi ìkọ̀kọ̀. Torí ẹ̀ mo ṣe máa ń padà lọ sí ọ̀rọ̀ Jésù, níbi tó ti ní pé ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí kó sọ òkò àkọ́kọ́, tí kì bá ń ṣe ọgbọ́n tó lò, tí àṣírí fi tú pé gbogbo àwọn tó gbókò dání gan ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, tí wọ́n gan worse, wọ́n á ti sọ òkò pa ọmọbìnrin yẹn. Ìwọ tó bá ti ṣe shit rí láyé, tó ti ní past rí, ìwọ tó bá ti tó mọ̀ pé wọn náà ti ṣàṣemáṣe rí láyé, ó dẹ̀ ti ní past, tó bá wà lára àwọn tó ṣe gbòǹgbò kíní, ẹ̀ṣẹ̀ ni. Ìwọ tó mọ̀ pé ó níbi ìkọ̀kọ̀, ṣùgbọ́n tíbi ìkọ̀kọ̀ ẹ̀ ò tí ì jáde, tíbi ìkọ̀kọ̀ ẹlòmíì wá jáde, tó wá ń ṣe pé ẹ̀ṣẹ̀ ni. Gbogbo àìṣòdodo láyé ẹ̀ṣẹ̀ ni. Gbogbo wa la ní past, gbogbo wa la níbi ìkọ̀kọ̀, ó burú jura wọn lọ ni. Àwọn èèyàn míì ṣe shit lábẹ́lẹ̀, ó burú jura wọn lọ ni. Mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ abiyamọ gidi, ẹ dáṣọrò ọmọ yìí. Ẹ má jẹ́ ilé pọ́ìntì tó wà yẹn, ó lè para ẹ̀, ó lè para ẹ̀. Ẹ dáṣọrò, ẹ fojú abiyamọ wò ó, ẹ fojú ẹ̀jẹ̀ tó jáde lára yín, ẹ fojú ọmọ tó jáde lóbò yín, ẹ fi wò ó. Ẹ fojú wípé tó bá jẹ́yìn lẹ́bi, ẹ lè rún dé egun, ẹ fi wò ó. Ẹ dáṣọrò, ẹ ràgàbò, ẹ má jẹ́ kó break. Kò sí nǹkan tá a fẹ́ gbà bẹ́ẹ̀. Gbogbo wa la níbi ìkọ̀kọ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé. Mo mọ̀ọ́mọ̀ má gbé nǹkan wá sórí platform mi mọ́ ni. Àwọn nǹkan tó wà sensitive ó pọ̀ lọ́wọ́ mi bàjẹ́, mo máa fẹnu sọ, ó pọ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀. Nǹkan tẹ́ bá rí lẹ rí, ọkọ ẹ̀ ló bá ṣe, ọkọ ẹ̀ ló bá ṣe, adult ni. The mistake tó ṣe ń bẹ̀ ni pé ó gbé síta, ọkọ ẹ̀ ló bá ṣe, ọkọ ẹ̀ ni. Ẹni tó dẹ̀ lọ mú wọn gbá, ó jọ gbà láàrin ara wọn ni, ó jọ gbà láàrin ara wọn ni. Ìyẹn ò ní kọ́kọ́ ẹ fílẹ̀, ìyẹn ò ní kó fọkọ́lẹ̀, ìyẹn ò ní kọ́kọ́ ẹ love ẹ lẹ́sí. Ó máa tún further solidify relationship wọn ni. Àmọ́ ó mess up ni. But ńgbà tó dẹ̀ ti wá mess up, ẹ má jẹ́ ká dẹ̀ ní pé kó kú. Ẹ má jẹ́ kó kú. Ẹ má jẹ́ kó kú. Gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ má jẹ́ kó kú. Ẹ gbà, ẹ bá tiẹ̀ máa bá wí, ẹ jẹ́ kí kíní lọ. Ṣé mi ò ní ẹ tó bá wí? Ẹ bá dẹ̀ máa bá wí, ẹ bá wí nínú ilé. Kì í ṣe tó bá kún sìn, kí ni nǹkan ta fẹ́ gbà ń bẹ̀. Àmọ́ sọ fún yín, mo lè sọ fún yín, ó àpò ti wà ní pọ́ìntì pé ẹ̀mí ẹ̀ lè bọ̀.
ọmọ yẹn ti wà ní point ẹ̀mí ẹ̀ lè bọ̀ báyìí kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ̀yin abiyamọ ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ torí Ọlọ́run